lọ́sàn-án òní àti gbé dé níbì ní ràbáyì ní skóńkẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí àwọn ìròyìn tó jójúlówó níbo láti máa bẹ̀rẹ̀. Sanwó-Olú ti fi ìdùnnú rẹ̀ hàn ó ní ẹskíìsì sá ló ṣe jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ tí wọ́n ti dìbò ó nínú òun dùn ó bẹ́ẹ̀ bá sì gbàgbé kíní ẹyọ kan péré náà fi ilẹ̀ fún ẹgbẹ́ òṣèlú kan kíní ọ̀hún ẹ máa gbọ́ lọ́sàn-án òní. Irọ́ pátápátá gbáà ni òfúùtù fẹ́ẹ̀ tí àṣà tí ò ní kán wọn nù kí ló ṣẹlẹ̀ gangan Adeleke tẹ́ ẹ sọ pé ó máa lọ sínú ẹgbẹ́ òṣèlú APC irọ́ ni gbogbo ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti fọ̀rọ̀ léde wọ́n ti jẹ́ ká mọ̀ wípé òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò ní kán wọn nù ni kí ló wá ṣẹlẹ̀ gangan ẹ̀dẹ̀ máa gbọ́ lọ́sàn-án òní. Ó yẹ ẹjẹ́ mú eléyìí ó dùn mọ́ni nínú àwọn ẹgbẹ́ alágbàtà epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn marketers nìyẹn o wọ́n níṣẹ́ rí ó ṣe jẹ́ wípé a fẹ́ ta refineries wa àyùn àwọn ẹbú ìfọ́po wa eléyìí tí NNPC sọ pé ó ṣe é ṣe kó rí bẹ́ẹ̀ wọ́n ló dùn máwọn nù wọ́n ló máa jẹ́ kí epo kó wálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbọ́n bò ló ṣe máa rí lọ́dọ̀ tí jàgìrì yòdò jìgìrì yòdò Ọlámídé Ọlájùbùtù my one and only friendship thank you àwọn tèmi ní Cairo Olúmídé Àrídùnnú àwọn tèmi nù thank you very much màsún olùfẹ́ kó sì máa sìn orílẹ̀ aya olùgbàlà rẹ̀ afẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ súnre iná ní láìwá iná nílé ìrọ̀jìhùnà ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ lápadà sí lórí ọ̀rọ̀ ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ Muhammadu Buhari tó papòdà Shettima ti wà ní London láti gbé baba wálé nítorí Daura ní baba máa sùn sí tí ẹ mọ̀ orí adé kì í sùn dáa àtó ṣe dáadáa àti kò ṣe dáadáa at the age of 82 baba palẹ̀ ayé mọ́ wọ́n gbọ̀nà ọ̀run lọ. Okay now ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní iná nílẹ̀ ìwé iná nílẹ̀ ìrọ̀jìhùnà ní bàbá ṣe ń ṣe nìyẹn bàbá ni ó dẹ̀ dùn mí lọ́pọ̀ àti kéde báyìí ó dídí ọjọ́ méje gbáko iná àlá máa fi ṣe bẹ́ẹ̀ láàbì dárò ẹni rẹ̀ wá tó lọ. wọ́n lọ́jọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ là máa fi dárò Buhari national flag orílẹ̀-èdè wa Nàìjíríà ó wà ní apá kan títa ó wà ní apá kan ìta. bá a ṣe ń ṣe yíhun lọ́wọ́ iná ní bàbá wa Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Ìlà ìyún ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà làwọn náà papòdà lẹ́ni ọdún 91 years bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn ló ti kéde wípé lónìí olónìí yìí ìṣí ọjọ́ 14 nínú oṣù keje ọdún 2025 náà máa gbé baba wọ káàlẹ̀ sùn baba wọ àjà ohun tó yani lẹ́nu ni pé Peter Obi èyí náà ló wà lára àwọn tó sọ pé ààrẹ Muhammadu Buhari tẹ́ ń wo ààrẹ àná ó ní baba ṣe dáadáa bàdá Peter Obi ìdẹ́ ti mọ̀ pọ́rọ̀ òṣèlú ẹ bá fẹ́ ra àdìrẹ tó jójúlówó òfì tó jójúlówó ọ̀dọ̀ ìyálọ́bì ọmọ wa mi wà rí kẹ́ náà ni ẹ kàn sí 081-311-58414 Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi apọ́nbẹ́pọ̀ representer MC tó gba yaskimiski ẹgbẹ̀ yaskẹtẹ̀ tí ní refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbàtà oníjọba òfìjọba kiri òye ẹja náà ń bẹ̀ ní ràbáàjì gan ní skóńkẹ́lẹ́ tótótó ní tọ̀tọ̀rí ní fìrìgìdì fìyín lórí bí ààrẹ àná lórílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ àná ní Muhammadu Buhari bó ṣe papòdà ní London ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná ni à ń sọ wípé àní kí gbogbo àsíá kó wà ní apá kan títa apá kan ìta ilé tí a ti ránṣẹ́ Shettima lọ́ṣẹ́ ìgbàgbé látàná Shettima ti ṣe bẹ́ẹ̀ ó ti gúnlẹ̀ sí London wọ́n dẹ̀ gbé òkú baba wálé Daura ni baba máa ṣe bẹ́ẹ̀ ni baba máa sùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kẹ́dùn baba o ìyún ààrẹ àná ààrẹ Muhammadu Buhari ẹni tí wọ́n kéde rẹ̀ lẹ́yìn àbí aago 4 àbọ̀ àná wípé baba papòdà baba jọlọ́run nípè baba wọ káàlẹ̀ sùn lọ nígbà tó ń sọ̀rọ̀ lára àwọn tí wọ́n ti kẹ́dùn ẹ̀ náà láti rí Adéwọlé Adébáyọ̀ ìyún ọmọọba Adéwọlé Adébáyọ̀ ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023
bákan náà lárí Peter Obi eléyìí tó sọ yìí pé bàbá sì gbàyé eré o bàbá ṣàyé dáadáa làwọn èèyàn máa ń sọ pé lẹ́yìn tẹ́lẹ̀ sọ pé bàbá ò ṣe dáadáa ní ọ̀kìnrin àná ó ti wá ṣe dáadáa báyìí àjẹ́ wípé nígbà tá a bá wà láyé kì í mọ yìí wà nígbà tá a bá lọ tán ayé ò padà mọ yìí wà o lára àwọn tó tún ṣe bẹ́ẹ̀ tó tún ṣe lédè lẹ́yìn bàbá ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà gbogbo àwọn mínísítà kódà àwọn ilé aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní lónìí wọ́n láwọn ṣe bẹ́ẹ̀ àwọn pa iṣẹ́ tì wọ́n ní kí gbogbo ilẹ̀kùn ilé ìgbìmọ̀ aṣòfin àti ilẹ̀kùn ilé aṣòfin àgbà wọ́n wà ní títì pa gbọ̀ngbọ̀n wọ́n ní kí gbogbo iṣẹ́ kó dáwọ́ dúró ó yẹ ẹjẹ́ á mú eléyìí kó tó di wípé a lọ síbòmíì Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Land ti ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ní làwọn náà papòdà lẹ́nu ọdún 121 ní àná yìí nígbà tí wọ́n kéde ààrẹ Muhammadu Buhari àná òun nínú ààrẹ àná tán yẹn kéde pé baba náà wàjà ṣe kúkú mọ̀ pé ọba kì í kú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà náà ni wọ́n bí ní ọjọ́ 10 nínú oṣù karùn-ún ọdún 1934 tó sì jẹ́ wípé bàbá gorí ipò gẹ́gẹ́ bí kábíyèsí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún 1960 yíyún ọdún 1960 gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní bàbá wà lára àwọn tó ṣe bẹ́ẹ̀ tó pẹ́ lórí orí ejù nítorí wípé àná alánà yìí ni bàbá ṣẹ̀ṣẹ̀ papòdà o ní gómìnà ìpínlẹ̀ Ògùn látẹnu ẹni tí ó jẹ́ agbẹnusọ wọn ìlú ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìpínlẹ̀ Ògùn ni wọ́n bá ti sọ̀rọ̀ Tókunbọ̀ Tàlàbí ó ní wípé wọ́n ó gbé bàbá wọ́ká alẹ̀ sùn lónìí ní Ìjẹ̀bú Òde ká pè ní ìròyìn ayọ̀ àbí ká pè ní tìdùnnú àbí ká pè ní tìdàkejì àwọn alágbàtà epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà iná ni wọ́n ti sọ yìí pé NNPC ṣe sọ pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ó ṣe ṣe káwọn ta àwọn ẹbu ìfọpo orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ó tiẹ̀ dáa yóò jẹ́ kí owó epo kó wálẹ̀ nítorí oníkálukú ni ó máa ṣe kíyọ̀ ọdún tòun ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ yàn bá ń ṣe bẹ́ẹ̀ tí orogún ẹni bá ń ṣe èèyàn máa ṣe kíyọ̀ ọdún tiẹ̀ ó sì má dùn ládùn jù wọ́n ní yóò jẹ́ kí epo wálẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn alágbàtà epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n sọ yìí pé ẹbu ìfọpo pọ̀tá ti Kaduna ti Warri wọ́n ní gbogbo ẹ̀ pẹ̀lú òbítíbitì owó ràbàǹdẹ̀rọ̀ jìmì tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lò sí tí ò ṣiṣẹ́ o testing bẹ́ẹ̀ àṣàwọn eléèbó náà ni wípé kí wọ́n ó tà wọ́n fún àwọn aládàáni yóò jẹ́ kí epo kó wálẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí ò ń lápá abẹ́wò gbogbo ẹ̀yàn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin dà níbo lẹ́wà wọ́n ní Adélékè tẹ́ ń wò tí gbogbo yín wò nàgà wò náà sọ wípé ó ti fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé rárá o wọ́n láwọn ò gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n láwọn ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà kò fún gunmọ́ Adélékè báwọn èèyàn ti sọ o ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ní a sọ pé rárá wọ́n láwọn ò tiẹ̀ gbọ́ rárá nínú ìfiléde rẹ̀ láti ẹnu tí ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí ò ń Kọ́lá Ọlábísí ilé ìtí a ṣe bẹ́ẹ̀ táwọn oníròyìn gbà ní ìlú Òṣogbo náà ló sọ wípé ẹskíìsà ìṣèjọba Adémọ́lá Adélékè náà ló jẹ́ pé àwọn kan náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé òfégè ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bó ti sọ ó ní kó tó di pé irú nǹkan bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ ó ní ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ẹni tí ó jẹ́ ọ̀gá àwọn pàtàkì yìí Bísí Àkàndé Alhaji Gbóyèga Oyètọ́lá ó ní gbogbo wọn náà ni wọ́n gbọ́dọ̀ mọ̀ ó ní kódà ẹni tó jẹ́ alága káàbàtà fún ẹgbẹ́ òṣèlú APC ó ní wọ́n gbọ́dọ̀ mọ̀ ó ní gbogbo wọn ni wọ́n tí ì mọ̀ ó ní débi wípé wọ́n wàá sọ wípé Adélékè ń bọ̀ ó láti sọ̀rọ̀ lásán ni ẹ má gbàgbé ẹ bá fẹ́ ra àdìrẹ tó ṣe bẹ́ẹ̀ tó jójúlówó ẹ máa nílò àti ṣe bẹ́ẹ̀ láti kàn sí Ìyálóde Ọmọwámiwá Àríkẹ́ àti òfin tó jójúlówó ni o 08131158414 ó ṣe rí lápá abẹ inú Samuel Ọlámídé ọmọ Ògúnlékè ẹ jẹ́ máa lọ lé wa fótó lọ́sàn-án òní ó ṣe kíni ó rà wà ní ó kì wọ́wọ́ ó ṣe kíni ó dàbọ̀.